Ẹ káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀ lólùfẹ́ ìbọ̀mọ̀ níbi kí tẹ bá ti wò mí yálà lórí ìtàkùn ayélujára rẹ̀ bá móhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yẹn náà ni ọ̀rẹ́ ń tẹ́yìn bolanle òní story. Lórí ètò tèmi mo fẹ́ sọ nípa ọ̀kan lára àwọn àlọ́ àpagbè tí a ní ní ilẹ̀ Yorùbá tí a lè kọ́gbọ́n nínú ẹ̀. Ṣé wá rí wípé ó dáa kí ẹ máa wo ètò Oyinmomo pàápàá jùlọ abala fun fact torí pé ó jẹ́ ètò tí ẹ máa kọ́gbọ́n mọ́gbọ́n ẹ sì máa kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀. Àlọ́ àpagbè yìí ó dúró lórí Ìjàpá àti Ẹṣin. Ní ayé àtijọ́, Ìjàpá àti Ẹṣin wọ́n jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn. Ìjàpá jẹ́ ẹranko kan tí a mọ̀ pé ó gbọ́n. Ẹṣin dẹ̀ jẹ́ ẹranko tó jẹ́ wípé ó ní agbára. Wọ́n máa jọ ń ṣọ̀rẹ́ ṣùgbọ́n nígbà tó yá wọn ò bára wọn ṣọ̀rẹ́ mọ́ torí wípé Ẹṣin fẹ́ràn láti máa wo Ìjàpá bí ẹranko tí ò lágbára, tí ò gbọ́n, tí ò lè dára oríṣiríṣi. Ìjàpá wá rò pé kí lòun lè ṣe láti fi kọ́ Ẹṣin ní ọgbọ́n. Ó wá lọ bá pé àwọn fẹ́ ṣe ìdíje eré sísá. Inú Ẹṣin dùn torí wípé òun jẹ́ ẹranko kan tí ó lè sáré dáadáa, ó dẹ̀ sì ní agbára. Àmọ́ Ìjàpá wá lọ bá àwọn Ìjàpá ẹgbẹ́ ẹ̀ nínú igbó pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ran òun lọ́wọ́ ní wípé gbogbo ibi tí wọ́n bá ti falà sí tó máa dúró tó máa fi máa sáré kí àwọn Ìjàpá ẹgbẹ́ òun kọ́ lọ tò síbẹ̀. Ọjọ́ náà dé, ọjọ́ ìdíje yìí wọ́n bẹ̀rẹ̀ eré sísá. Bí Ẹṣin bá ti fi Ìjàpá lẹ̀ níbì kan á rí i pé òun gba ní iwájú. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe lọ títí tó fi jẹ́ pé Ìjàpá ló gbégbá orókè tó jẹ́ pé Ẹṣin ó fìdí rẹ̀ omi. Ohun mẹ́ta ni àlọ́ yìí kọ́ wa. Àkọ́kọ́ ó kọ́ wa pé ká má máa fi ojú tẹ́ńbẹ́lú èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ayé òde òní ni wọ́n máa ń sábà ń fi ojú tẹ́ńbẹ́lú ènìyàn, ìyẹn tí ó sì kù díẹ̀ káàtó torí wípé bí Ẹṣin ṣe fi ojú tẹ́ńbẹ́lú Ìjàpá nìyẹn. Ẹ wá rí wípé kò dá, ó kù díẹ̀ káàtó torí wípé àti ẹ̀ mọ ibi tí ẹni tí ẹ̀ ń fi ojú tẹ́ńbẹ́lú yìí tí ó ń lọ lọ́la. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n pa òwe kan, wọ́n ní aṣọ ńlá kọ́ ni èèyàn ńlá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì aṣọ ló fi máa ń rètí èèyàn. Tó bá ti múra ọkàn báyà ní eléyìí olówó ni ẹ jẹ́ ń bá ṣọ̀rẹ́. Tẹ́ẹ̀sì mọ̀ wípé ẹlòmíì èèyàn ńlá ni tí ẹ̀ ń fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀. Ẹ̀kejì ni wípé Yorùbá gbàgbọ́ wípé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù dórí. Nínú gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ kí a máa béèrè ìmọ̀ lọ́dọ̀ àwọn àgbà, ká má máa dá nǹkan ṣe. Ẹ rí i pé bí Ìjàpá kò ṣe dá nǹkan ṣe yẹn, ó ṣe kí ni, ó jẹ́ kí ó gbégbá orókè. Ẹ jẹ́ ká má máa dá nǹkan ṣe, ká máa béèrè ìmọ̀ lọ́wọ́ àwọn àgbà tó bá súnmọ́ yàn. Ẹlẹ́kẹta ni wípé ọgbọ́n sàn ju agbára lọ. Ìwé mímọ́ gan fìdí ẹ̀ múlẹ̀ pé kí àwọn ènìyàn wá ọgbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fi ọgbọ́n lẹ̀ tí wọ́n ń wá agbára káàkiri. Ṣùgbọ́n tó bá jẹ́ pé a ní ọgbọ́n yẹn, agbára tá à ń wá káàkiri yẹn òun ló máa wá fúnra wa níbi tí a wà. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo, ẹ jẹ́ ká fi ọ̀nà gbogbo ìgbà kí a máa fi wá ọgbọ́n torí wípé kí ni ó sàn ju agbára lọ. Ètò náà wà ní ju báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín fáńgẹ̀ tí ọ̀kan mà èrè ń tẹ́yìn bolanle òní story. Wọ́n á fi àsìkò kí gbogbo ẹ̀ lólùfẹ́ mi pé ó dàbọ̀.